láyé ọjọ́ àwọn àná bí a bá rẹ́ni tó rí mọ́ tàbí túnú wá ní lọ́rẹ́ lọ léwòsàn ṣùgbọ́n láyé òde òní kọ́ torí wọ́n fi lé ayé sú ẹni bẹ́ẹ̀ títí tá fi kẹ́rù dà sí kòtò. bóyá gbogbo àìsàn tó gbanú ilé ayé pátápátá ló ń gba gbogbo wọn lẹ́rù abẹ́ òmọ̀ ẹ̀mí sì ń ṣòfò bẹ́ẹ̀ ni ẹ̀mí ń sọnù láì níye. ilẹ̀ bàbá wa lórílẹ̀‐èdè nàìjíríà bí a bá bímọ nínú ilé wọn ni ó di dandan kó máa sọ gẹ̀ẹ́sì wọn ní kó gbàgbé èdè abínibí nítorí kíni àwọn òyìnbó onígẹ̀ẹ́sì wọ́n fúnra wọn gbé àṣà wa lárugẹ kí ni ká ti pè é kó jẹ́ pé aláwọ̀ funfun òyìnbó yánmírín ló tún kọ́ wa ní yorùbá tí ẹ bá dé yunifásitì nìbàdàn. gbogbo ohun tí ń pè ní àṣà àti ìṣe a ò lọ́wọ́ sí a ò gbé lárugẹ mọ́ ayé ń dòbírípo ayé ń kọjá lọ à ń tọ̀ ọ́. nígbà tó bá yá o òyìnbó látún máa wá kọ́ wa nílé ìwé ní gbogbo ibi tí a bá pẹ̀ka dé pé kí a lè máa sọ èdè abínibí tó wá dáa bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ gbà yí o. àwọn òyìnbó tá a kàn pa fún àwọn ọmọ wa pé kí wọ́n máa sọ nílé àti nírònà gbogbo ó ń balẹ̀ ayé jẹ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi. torí àwọn ènìyàn àwọn òyìnbó gan-an ló wá tún kọ́ yorùbá tí a kọ̀ sílẹ̀. mo wí tèmi náà o oyin ṣetán oyin re kókó ogi ẹ̀fọ́ ṣetán ẹ̀fọ́ rọ̀dọ̀ lékèǹlékè mi ṣetán rèlú ìkẹfún ẹ má fòjò kòjó mi ọlárẹ̀wájú ni bàbá tó bí mi lọ́mọ kristiana lèmi ń jẹ́ ẹ̀rí jésù ni mo dì mú tí mo fi ń forí ewì ṣèkìlọ̀.